Mátànù, mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Mátànù, mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Mátànù, mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Mátànù, mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa. Ọlọ́run ló ṣẹ̀dá wa. Bó bá pé má fẹ́ni tó pé ṣe yẹ̀yẹ́. Bó bá ní má pẹ̀gàn aláìní. Bára rẹ̀ dá ṣáká. Ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fàyà dán gbogbo. Ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fàyà dán gbogbo. Nígbà òjò, nígbà ẹ̀rùn, gbà tó wọ̀, gbà tí kò wọ̀. Ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fàyà dán gbogbo. Irú ìfẹ́ wo ló ní sí? Ẹ dúró ná, àǹtí. Ẹ jọ̀ọ́ má bínú o. Ṣé rí ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ bá yín sọ? Ẹ má bínú. Ṣé ti gbọ́? Mo mọ̀ pé ẹ ti marry, ẹ lọ́kọ nílé. Ṣùgbọ́n mo ṣe tún máa ń wò kò yé mi. Báwo lẹ̀yin àti Mr. Bíọ́dún tó wà lọ́dọ̀ wa, báwo lẹ ṣe jẹ́? Ṣé àbí ẹbí yín ni? Wọn kì í ṣe ẹbí mi o. Mo ní ohun ẹ̀dùn ọkàn kan. Kí nìyẹn? Ọmọ tí mo bí ni. Kí ló ṣe? Àkàndá ọmọ ni. Ṣé wá rí Mr. Bíọ́dún? Wọ́n kàn wá sílé wa ni. Wọ́n wá kọ write up lórí àwọn àkàndá ọmọ. Bí wọ́n ṣe rí ọmọ mi, ẹ̀bùn Olúwa. Wọ́n ní ìfẹ́ sí gan-an. Ìfẹ́ tí bàbá ẹ̀ gan-an ní sí. Ẹ máa wo irú èèyàn bẹ́ẹ̀ yẹn. Mi lè fi sílẹ̀ kí ìyà jẹ. Nítorí ẹ̀ ni mo ṣe fẹ́ràn lọ́wọ́. Ṣé ní nǹkan tẹ́ sọ fún mi ó jẹ́ ìwúrí fún mi àti ohun ìdùnnú lágbára Ọlọ́run á tọ́ wa sọ́nà. Kẹ́yìn náà máa gbàdúrà o. A dẹ̀ máa sa gbogbo ipá tí a bá ní láti lè fi mú ètò ṣe òtítọ́ jáde. Ṣé ti gbọ́? Ẹ ṣé gan. Ẹ ṣeun gan. Kẹta láti rí mi ní ọ̀túnla. Ọ̀túnla. Bí aago mélòó? Bí ọwọ́ ọ̀rọ̀lẹ́ báyìí náà ní kẹ́ wá. All right. Ṣé ti gbọ́? Kẹ́ take care àǹtí. Ẹ ṣé gan. All right. Ó dàbọ̀.
gẹ́gẹ́ bí IPO tó wà ní ìcháàjì kéèsì Abíọ́dún yẹn kí ló rò pé a lè ṣe sí gan because gbogbo bí mo ṣe ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ the same thing náà ló ń sọ pé òun ò mọ kankan ń pa ẹ o òun kọ́ ló ń pa o òun you know that. yẹ kó yí ẹ kò sí nǹkan tí mo lè ṣe sí náà ọ̀rọ̀ yẹn ti wà ní court already tẹ́kọ̀ kò sí court is a different thing bó o ti wà ní court ìkọ̀kọ̀ tèmi kọ́ lè ṣe gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ni pé máa fún ẹ láyè kó lè ṣe ìwádìí tiẹ̀ dáadáa kó dẹ̀ mú ètò bá ṣó títọ́ kó mú jáde tí ó bá yẹ kó wà ní ṣọ́ọ̀tọ̀ all right. bóyá àpè tó wà ní sẹ́ẹ̀lì yẹn ó kọ́ ṣàṣẹ ṣubú sísìn àwọn àdìmọ̀ kan tó ṣe. ó ṣubú. yes sir. ok ẹ lọ arrange mọ́tò tó máa gbé lọ sí hospital now okay move fast. Mátànù Mátànù ọba tànù ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. ara ẹ ti balẹ̀ ìrònú tó ń rò yẹn àti àìjẹun ẹ̀ òun ló fa òyì tó ń kọ yẹn ẹ má wọrí ṣe ti gbọ́. ẹ ṣé gan dókítà ẹ ṣáà bá wa ṣètọ́jú ẹ̀ dáadáa a tún máa padà wá wò. mọ́mí ọ̀gbìn ẹ jọ̀ọ́ ẹ bá mi tọ́jú ẹ̀bùn dáadáa. tí bá ṣe. kẹ̀dẹ̀ máa bá mi kí. ẹ ṣé gan. àní Míkẹ́ yẹn ò ṣe player ṣe tí Míkẹ́ bá jẹ́ player Silence ò ní yà láòkú lọ sí Chelsea. ní kí ni ẹ lè àfọ̀dẹ̀ ni ọmọ ti pọ̀ jù yín lọ Míkẹ́ ẹ ṣì too much. ẹ máa gbọ́ báyìí. ẹ lè àfọ̀dẹ̀ ní láti tó ṣe lọ sí Chelsea. ẹ lówó ẹ. ẹ sà ẹ jẹ́ kí n sọ reason fún yín. ẹ sọ fún mi. Silence kò like African player nítorí kò ṣe sign Míkẹ́. ẹ problem ẹ ní. ẹ kò like African player ni wàhálà Míkẹ́ máa play fún Man U. ṣé Míkẹ́ ló bí forget. kò lè bench post coast. ok match yìí ti season wo lélẹ̀. last season lélẹ̀ yes. lọ́wọ́ jìnnà lórí gbàgbé. trophy méjì mo jẹ́ last season. ìwọ yes last season. yes Man U trophy méjì. season yìí bẹ́ẹ̀ sọ this season. kò sí kankan fún yín season yìí náà pẹ̀lú Míkẹ́ ló wà lọ́dọ̀ yín yẹn. red card mẹ́ta ló ti ṣe. so red card mẹ́ta ló jẹ. ó sì wà wo every match ló máa ń jẹ red card. irinṣẹ́ ọmọ ẹ complete. àjọ lọ school nìkan náà ni Míkẹ́. wọ́n ní láti máa bẹ argue Míkẹ́ ló bí ló sọ̀rọ̀ báyìí. dodododo. bọ́bọ́ yìí rè mo bọ́bọ́ yìí. ẹ mọ̀. journalist ni ilé mi ló ń gbé is my neighbor. ẹmẹ́ni yìí ni. yes he's my neighbor. ẹ jọ ẹ̀gbọ́n mi ò mọ̀ bóyá mo lè rí yín kíkọ ní gbólóhùn díẹ̀ pẹ̀lú yín torí kéèsì yìí gangan ni. hope no problem. kò sí problem lórí ọ̀rọ̀ tí a rí nínú ìsìnkú yìí náà ni. mo ń bọ̀ rẹ̀. ok jọ jẹ́ ìjà fún mi ní gbà 100 naira bí. ọlọ́gbẹ́ni níbo ló ti ń bọ̀? wá ṣé ìwọ ọmọ bá sọ̀rọ̀ ni mo náà lọ sí ìwà fúnfẹ́ ọgbẹ́ kí n pàkó mọ́ ẹ lórí kó tó sọ̀rọ̀ ẹ wo bó ṣe ń wò mí bí wòsílà but from where are you coming from, you promiscuous idiot? Nuisance tó bá ti mú kú mẹ́yọ́ tán tó mu sìgá tó bá gbogbo inú ilé jẹ́ ó dé lọ́wọ́ bí tó máa sùn sí. Olúwa gbà wá lọ́wọ́ àfojúfẹ́ni máa fọkàn fẹ́ni
kò sí problem. Jẹ̀bi ọmọ tó gbé dání ọmọ kọ́mọ tó gbé dání yẹn olójú alójú àbí kò sí wàhálà o sórí one of these days máa gbé ọmọ yẹn bọ́ síta gbangba báyìí mo máa lọ petrol máa wọ petrol lórí máa kẹ́ lọ sí máa dáná sún high tension wà lára yẹn àbí low voltage tó yẹ bẹ́ẹ̀ yẹn ara wálẹ̀ yes in fact tó o bá rí egungun ẹ̀ ló máa mọ̀ pé èèyàn ló jóná kì í ṣe kí mo sọ mi mọ bí tó ṣọlá ọmọ òfu ọmọ òṣì ọmọ àjàrà bùkà tó gbé ẹka mi mọ́lé ẹ tẹ́lẹ̀ tẹ́ bá rí tí ọmọ náà bá yàfi bí handle jog bí etí ẹnìkan tá a gbọdọ̀ mention orúkọ ẹ̀ wọ́n sọ èsì burúkú níbẹ̀ kankan a máa fara lọ́gbọ̀gbọ̀. bá a jọ ẹ lójú. a máa fara lọ́gbọ̀gbọ̀. Mr. Wọlé gangan tó mú mi débi ibẹ̀ tó yẹ kí n mọ̀ ẹ́ mi mọ̀ rí from anywhere newspaper stand ni mo ti pàdé ẹ̀ ó dẹ̀ ní tí má ti rí ẹ o pé kò sẹ́nibọ̀dì lérí àìtí wo mọ̀ ṣùgbọ́n àti wàá fẹ́ nìkan hàn sí ò dá mọ̀ ó for disappoint me ó disappoint Mr. Wọlé gan sef àbí ṣé kò fún ẹ short kan sí. irọ́ ìwọ̀n bíi tí wọ́n bá ilé débi kan màá máa gba short later ẹjọ́ photograph yẹn lẹ́ẹ̀kan sí. mo mọ àlàyé yìí mo mọ mi mọ pé òun ni ẹ bóyá chop up ń bí báyìí ọmọ ó dá lára o ọlọ́mọ àjẹ́ kó sá fún mi ó dùn mí mọ pé bàbá yìí ni ìgboro burúkú ni. báwo la ṣe lè dọ́dọ̀ ẹ̀ náà. àti dọ́dọ̀ ò lè àmọ́ èmi ò lè mú yín dọ́dọ̀ bàbá yìí lórí ìgboro burúkú ni Scorpio ló máa ṣiṣẹ́ yẹn. Scorpio. Ìfìyẹn sílẹ̀ Scorpio iṣẹ́ Scorpio lílé. So báwo la ṣe máa dọ́dọ̀ Scorpio báyìí. a lè lọ sìn táìmù ti lọ ọgbẹ́ ọ̀kan sígboro tí wọ́n ti kárí ṣọ́ọ̀tù tí wọ́n bá ọgbẹ́ ọ̀kan sígboro ni. ká pàdé lọ́la bí aago mélòó bí ṣé ká pàdé bí 4. aago mẹ́rin yẹn mo gbọ́dọ̀ jù bá àwọn ayé ẹjẹ́ aṣẹ́ láago mẹ́rin àbọ̀. 4:30. bẹ́ẹ̀ ni kò sí wàhálà 4:30. jẹ́ kó fún ẹ short kan sí. kò sí wàhálà kó po oṣù fún mi. màmá ẹ fún ní short kan sí ọmọ yìí tẹ̀sílẹ̀. káàbọ̀. bóò ni. ẹ fi mí lẹ́jọ́ kí ló dé. wà á bí kí ló ń ṣe é gan-an. ó fẹ́ lé kọ́sítọ́mà lára mi ni má gbàjẹ́ lẹ́nu mi o. ṣé mo pé báwọn olùkọ́ bó ṣe wá bí ní àná nìyẹn ṣé mo pé bó ṣe ṣe fún wọn náà nìyẹn kó ya dúró kó gbára dúró kó pọ̀ kíní ìsì ẹ lára kí ló ń ṣe é kó rí rùmùrùmù bíi tèmi báyìí kó gbára dúró kó jẹ́ kó rí ẹ kó ná gbòòrò. ṣó ti gbọ́ kó gbára dúró. wá ìlú ọjọ́ ṣé mẹkáníìkì ló ń ní. ẹ̀fọ́ ni ìjọ mẹka mo léyìn àlàyé ẹ wá sọ pé àlàyé mẹkáníìkì kí n ta àlàyé àti mẹkáníìkì kò níṣẹ́ rárá ibi tó kàn tó máa jábọ̀ nìyẹn. ok nǹkan tá a máa ṣe ní ìsìn pé jẹ́ ká jọ wọ bẹ̀. màwọn ìpín mo lè fọ́ ni báyìí lè ṣe máa ní kí mú yín lọ síbẹ̀ mo jọ yín múyàn wá síbí ẹ wá ní kí mú yín lọ síbẹ̀ ẹ fẹ́ kọ́ ṣẹṣẹ́ fèmí ni ẹ fẹ́ kó ń bá ni. màá tún rí ẹ ṣọgbọ́. ẹ̀yìn ẹ ṣáà lọ ṣẹgbọ́. ọ̀rọ̀ ayé bí ọ̀bẹ lórí ọ̀rọ̀ ayé bí ọ̀bẹ ni ó ọ̀bẹ lójú tó mú ó tún ní Òkèlè ṣó ya wèrè ni ṣe bí sísè mo ní kó jí mi. Scorpio mi ni mo bẹ̀ sọ̀rọ̀. ẹ wá tá lẹ ń sọ̀rọ̀. Scorpio báwo ni arákùnrin ṣe jẹ́sẹ̀. tá lẹ́yìn gan. dá mi lóhùn báwo lè ṣe arákùnrin ṣe jẹ́sẹ̀. tá lẹ́yìn sẹ́. dá mi lóhùn. ok. àwọn ò mọ̀ o. ṣé o fẹ́ sọ fún mi pé o ní ìbáṣepọ̀ kọ̀ọ̀kan pẹ̀lú ọkùnrin tó wà nínú fọ́tò yẹn. ṣé mi sẹ́lọ̀t. mi sẹ́lọ̀t ló wà nù ẹ̀. dá mi rí. àní tá lẹ́yìn sẹ́. ọlọ́pàá lè mi. ọláwò yìí o. lẹ wá ń jí mi lójú oorun tí mo ti lálàá pé mo fẹ́ ìyàwó okun Elizabeth United Kingdom.
ó yẹ kán delete yìí dànù ni. ẹ wá o ṣé kò ṣe pé omi ti fẹ́ tẹ̀yìn ògùn lẹ́nu báyìí àwòdà ẹ̀kọ́ ti mọ destination mi mo ń láti wá change destination báyìí ó kélé ayé ti fẹ́ yíyá. ìfẹ́ a máa fẹ́rẹ̀ lọ́wọ́ ìfẹ́ a máa fàyà lọ́wọ́ ìfẹ́. kí ló ṣẹlẹ̀? mo lálàá pé èèyàn kan fẹ́ gún mi lọ́bẹ̀. Farabalẹ̀ àlá lásán ni náà. ọlọ́pàá ẹ jọ̀ọ́ ẹ ṣe fífọ̀ kan fún mi àlá mi máa ń ṣe please ẹ bá mi wá àmọ́ ṣe sí ẹ jọ̀ọ́. ok àwa wá àmọ́ ṣe sí. ẹ ṣe thank you ẹ ṣe gan. ṣé kí n bẹ́ẹ̀ tú kí n ọwọ́ ẹ ṣé kò ṣẹ́ léṣe lọ́wọ́ ṣá. ẹ bá mi tú ẹ bá mi tú. hello bàbá ẹ wà pa ó yé mi bàbá ṣe hàn pé ọ̀rọ̀ ṣe nǹkan ti le báyìí ṣá bẹ́ẹ̀ ni bàbá inú sẹ̀ gan-an àwọn ọjọ́ gan tí mr gan máa pàrọ̀ èmi gan káàkiri báyìí ẹ̀rọ ìwọ̀n pé tí wọ́n máa kọ̀ntínú iṣẹ́ yẹn ń sìn ọ̀rọ̀ owó yẹn láti gbé pẹ́ẹ́lí sí i irọ́ àmì bàbá yẹn ò sínú bọ́jẹ̀tì àwọn sìn ó ní láti raise náà bàbá tó bá lè fi yẹn sí ẹ ká gbàgbé ẹgbà yẹn ẹ̀yin náà understand pé ní ewu gan lèmi gangan wà báyìí tẹ bá ti rẹ́gàn máa fi kún kò sí wàhálà nǹkan tẹ́gàn máa ṣe fún mi ni pé ẹ bá mi fi sí tẹ máa fi sí yẹn náà ni ṣé ó ti yẹ yín. orí ìjẹ́ igán fọ́nká síbẹ̀ lọ́wọ́ ẹ̀ ọlọ́. I promise me ṣé tí n bá jẹ́wọ́ ṣe máa fi mí sílẹ̀. a máa fi ẹlẹ̀ tó bá lè jẹ́wọ́. ọ̀gá a máa jẹ́wọ́. straight orí ẹ ṣé ó ti rẹ́ láti jẹ́wọ́. ó ti dojú ẹ̀ máa jẹ́wọ́. máa jẹ́wọ́. máa jẹ́wọ́. jẹ́wọ́ gbà náà.
gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ Kẹ́mi mo really nífẹ̀ẹ́ gan ṣùgbọ́n mo hope ó gbàgbé ọ̀rọ̀ àjọsọ wa. Akínọlá wo fi ọ̀rọ̀ àjọsọ sílẹ̀ o tó bá yẹ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ mi ni o ní máa sọ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu ẹ pé kí n lọ ṣẹ́yún inú mi. bó láti bẹ̀rẹ̀ relationship wa yìí ni mo ti sọ fún ẹ pé mo ní àfẹ́sọ́nà tèmi o tó yẹ dẹ̀ jẹ́ pé ìfẹ́ tó wà láàrin wa ó strong gan. Flashback nice bó ṣe mọ nǹkan story ẹ̀ will interest me at all. ṣùgbọ́n mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti fún ẹ lówó láti lọ fi ṣẹ́ oyún yìí o. wo Akínọlá gbàgbé yẹn I am keeping this pregnancy. Yes. ọjọ́ tí mo inject Kẹ́mi yẹn mi ò mọ̀ kó máa já sí kú. Dúró náà lábẹ́ ọdún. Báwo ni? Tẹ́mú okay. Ojú ẹ̀ rè. Kẹ́mú o. Báwo everything? Fine. Ṣé ó dẹ̀ ń kí? Wọ́n kì í. Àwọn tó ń tọ́jú wa náà ní kẹ́ bá ti pẹ́ lọ́wọ́. Ẹ rà sá o. Ẹ ǹlẹ́. Ẹ pẹ̀lẹ́ sá. Ẹ rà. Ẹ kú tọ́jú wa. Ìdúpẹ́ ara ẹni. Ok. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣeun. Báwo ni iṣẹ́? Adúpẹ́ fọlọ́. Yà ṣé kò sí problem. Mo tẹ̀ sí lójú ẹ̀pọ̀ ń dán. Wo má jẹ́ kí n delay ẹ̀ èmi gan dẹ̀ ń kánjú lọ sí ibìkan. A máa rí alẹ́ tàṣùgbọ́n. All right, take care. Yeah, bye. All right, sir. All right. Take care. Yeah. Akínọlá, so ẹ̀yin lẹ pa Kẹ́mi. Ọjọ́ yìí ti pẹ́, mi ti ẹ̀rọ tí ojú wọn rárá. God, ẹ̀dùn, èwo wà ní ti tèmi? Èwo ní ti tèmi tẹ́ni kí wọ́n máa lépa mi káàkiri bẹ́ẹ̀ fẹ́ pa mí? Èrò mi ní pé nígbà tó jẹ́ pé òun lórí èmi àti Kẹ́mi kẹ́yìn tó dẹ̀ tún jẹ́ pé oníròyìn ni
ó lè fẹ́ lọ wádìí ẹjọ́ yìí lọ́lọ́fin tó tó. Bàbá ń bá rí ibẹ̀ tẹ̀lé wípé ìgbà tí mo máa délé mi lọ́jọ́ tí mo bá ń bẹ̀ mo rò pé fẹ́ wá tú gbogbo àṣírí yìí fún aráyé gbọ́ ni. My God! I can't! Mr. Abiodun, let me go fit! Station level, okay? Sorry, ẹ má bínú torí Ọlọ́run. Ẹ wo IPO. Kẹ́ máa wo mi ò tẹ̀ rántí ojú wọn rárá. Ṣé ní ọ̀rọ̀ tí wọ́n sọ yìí, ìjọ́ tí mo lọ sílé wọn, mo kọ sítórì kan nípa àwọn ọmọ tó wà handicapped. Ọmọ wọn dẹ̀ wà handicapped. Ìyàwó wọn tiẹ̀ appreciate mi. Ó dẹ̀ wọ ọkàn mi. Ìjọ́ táwọn dé ìjọ́ yẹn, wọ́n fárígá wọn ní kí n má kọ́ pé ká tẹ̀ máa forúkọ àwọn sí ara. Mi ò rántí ojú wọn rárá. Ẹ wo ṣe wá ní bó ṣe fi ti kó bá mi. Iṣẹ́ ní nǹkan tó ṣe fún mi, Ọlọ́run ló máa fi àjẹyìn. Ẹlẹ́dàá mi máa fi àjẹyìn ẹ̀dẹ̀ ní bọ́ọ̀bẹ̀ lágbára Ọlọ́run. No, kò tí ẹ nídìí gbogbo èyí tí ẹ ń sọ yẹn. Ṣé nítorí ẹ̀ ló ṣe rán aya killer ìpè kan lọ pa ní ilé lálákọ̀ọ́kọ́ wọn ò rí mú. Ẹlẹ́nkejì oṣù tún rán wọn lọ pé kó tún lọ pa. Fine, ó ṣe dáadáa. Ẹ ṣe rí Mr. Abiodun, nǹkan tí mo fẹ́ sọ fún yín ni pé ẹjọ́ ẹ ti wà ní court. Kò ní ìdí ká máa ṣàtótónu kankan. A máa lọ pàdé ní court. Ẹ gbọ́. Ó yẹ jẹ́ kí padà wọnú station lọ lórí àjọ. Let's go. Stay. Wọnú sẹ́lẹ̀ lọ padà. Ẹ kọ́ kó ṣe é ṣe lọ́jọ́ lórí ṣẹlẹ̀ kẹ́kẹ́. Kò bá dábàá wá jẹ́ ìfọ̀láyé mi o. Lẹ́yìn tí a ti gbọ́ àwíjàre lẹ́nu àwọn agbẹjọ́rò méjèèjì, ilé ẹjọ́ yìí ò ní ṣàìṣòdodo nítorí pé ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà. Fún ìdí èyí ni ìdájọ́ mi. Ilé ẹjọ́ yìí dá ọ̀gbẹ́ni Abiodun sílẹ̀ kó máa lọ ní ayọ̀ àti àlàáfíà. Ṣé o wá rí ìwọ ọ̀gbẹ́ni Akínọlá? Ẹni tó ṣeun ìjìyà ò ní ṣaláìríyà e. Fún ìdí èyí, ilé ẹjọ́ yìí fi ẹ́ sí ẹ̀wọ̀n gbére pẹ̀lú iṣẹ́ àṣekára. Gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ tí ẹ sì lálàyé fún mi, ẹ̀mí mímọ́ fi ń yé mi wípé bí Ọlọ́run sì fẹ́ kí ìrìn àjò yín orí lórí ẹ̀. Ṣé rí ọmọ yín yẹn bí ẹ ṣe dúró tì nínú ara àti nínú ẹ̀mí, ẹ má fi sílẹ̀ nígbà kankan o. Ẹ túbọ̀ dúró tì dáadáa. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ arákùnrin kan nínú ìwé mímọ́, Jábésì ní orúkọ ẹ̀. Ọmọ ìbànújẹ́ ni gbogbo ayé mọ̀ sí nígbà tí àwọn òbí ẹ̀ bí. Àmọ́ nígbà tí ó bá Ọlọ́run pàdé, ó di olóríire, ó di aláyọ̀. Ẹ tó wá máa wo odò mara, omi kíkorò ni. Àmọ́ tí Ọlọ́run mí sí odò náà máa padà dùn ni. Bí ọ̀rọ̀ ọmọ yẹn bí ó sì máa rí ni. Ẹsẹ̀ wá rí ti ọ̀rọ̀ ti bàbá ẹ̀ tẹ́ ń sọ. Ẹlẹ́dàá ọmọ yẹn ló ti bàbá ẹ̀ débi tí ó fẹ́ dé. Nítorí pé ó ta ọmọ yẹn nù, kò fẹ́ rí rárá. Ọlọ́run tó dẹ̀ ṣe ẹ̀dá tiẹ̀ tó ṣẹ̀dá tiyín ló ṣe ẹ̀dá ọmọ náà, ló ṣẹ̀dá tèmi náà. Kò ń ṣe pé Ọlọ́run ọba yẹn ò gbọ́n, ó mọ bó ṣe máa ṣètò ayé oníkálukú. Ìyẹn fún ti bàbá ẹ̀. Ṣé wá rí ti arákùnrin Abíọ́dún tí ẹ sọ? Gbogbo bí Ọlọ́run ṣe kó yọ nínú ìyà tó kó sí yẹn, Ẹlẹ́dàá ọmọ yẹn ló ṣe atọ́nà fún. Bóyá ó sùn lórí nǹkan kan o, bóyá nǹkan kan fún lára, bóyá gbogbo ohun tó bá wù kó ṣẹlẹ̀ sí tí Ọlọ́run fi yọ jáde ńbẹ̀, Ẹlẹ́dàá ọmọ yẹn ni. Nítorí pé ó ní ìfẹ́ ọmọ yẹn. Ìfẹ́ dẹ̀ ni Ọlọ́run fi dá ayé àtọ̀run. Ó ní gbogbo ẹsẹ̀ ń dùn fún wa báyìí. Ẹ̀yin náà ṣàkíyèsí ibi tí èèyàn bá wà wọ́n yálà inú ẹgbẹ́ ni o, ibi iṣẹ́ ni àbí tí ò bá ti sí ìfẹ́ mẹ́sẹ̀ mọ̀ pé nǹkan kan gidi kan ò ní tibẹ̀ jáde. Gbogbo ẹ̀sìn jẹ́ nìyẹn. Àdúrà tí mo wá gbà fún yín ni pé ìrìn àjò yín àti ọmọ yẹn láti àsìkò yìí lọ, Ọlọ́run á jẹ́ kó já síbi tó dáa. Ṣé ká gbàdúrà. Olúwa Ọlọ́run alágbára, ọmọ yẹn wá síwájú ẹ láti wá béèrè. Mm-hmm.
ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fàyà dán gbogbo. Ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fàyà dán gbogbo. Nígbà òjò nígbà ẹ̀rùn gbà tó wọ̀ gbà tí kò wọ̀. Ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fàyà dán gbogbo. Irú ìfẹ́ wo ló ní sí mi? Irú ìfẹ́ wo? Ṣé ìfẹ́ ọwọ́ epo tọmọ aráyé bá ní lá tí wọn kì í bá ní látẹ̀jẹ́? Tàbí tajà nílé ẹ̀kọ́ fàtẹ́gùn sí? Ṣé ìfẹ́ ẹnu tàbí tètè jẹ́ ń gbọ́? Tàbí ìfẹ́ agbóyin sójú àfikòrò síkùn ló ní fún mi yẹ? Ìfẹ́ ìfẹ́ a máa fara dá gbogbo. 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 Ènìyàn ń wọ́jú ọba òkè ń wọkọ̀. Ènìyàn ń wọ́jú Olódùmarè ń wọkọ̀. Àmútàmù bí àmúdùnú ó lè jẹ́ àmú ìbànújẹ́. Èrò ìbámọ́kọ bẹ́rò bá mọ́kọ ní ọ̀nìwò ìtó máa dànù. Olúwa gbà wá lọ́wọ́ àfojúfẹ́ni máa fọkàn fẹ́ni. Ìfẹ́ máa dá kò sóhun tó dàbí ìfẹ́ láyé. Fẹ́mi bí ti fẹ́ ọ ìyẹn máa ló dá. Fẹ́mi 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 yọ. Ìfẹ́ a máa fara dán gbogbo. 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 Níbẹ̀ kankan ìfẹ́ a máa fara dán gbogbo. Ìfẹ́ a máa fara dán gbogbo. Àmọ́ ìdùnnú ni mo rò bóyá kí ọlá máa jẹ́ fún mi, ṣùgbọ́n àmọ́ ìbànújẹ́ ló jẹ́. Anyway, èrò mọ́kọ ní o, tó bá mọ́kọ kò ní wò yìí tó máa ní accident. Bẹ́ẹ̀ni, ó ti tó ọkọ mi, má sunkún mọ́jọ torí Ọlọ́run. Sórí bọ́lọ́run bá ṣe pé ìrìn àjò ẹ̀dá máa rí bẹ́ẹ̀ ló máa ń rí. Kò sí ohun tó lè yẹ àkọsílẹ̀ láyé, jẹ́ ká gbà pé Ọlọ́run ṣe kádàrá gbogbo ẹ̀ ló ṣe rí yẹn. Sórí ó dùn mí nínú púpọ̀ jù, Ọlọ́run á dùn ẹ́ nínú. Ó jẹ́ kí n sunkún, ìwọ náà mà ní sunkún. Bó ṣe ń lọ yìí Ọlọ́run á sìn ẹ́. Tó bá sì padà délùú ọba lágbára Ọlọ́run, gbogbo ohun tó ń fẹ́ ní sí dáadáa Ọlọ́run á máa ṣe fún ẹ. Ṣó wá rí ọmọ ẹ tó ń gbé lọ yìí, ó mọ bó ṣe máa jẹ́. Ẹni tá a rò pé ò lè pàgọ́
tó ṣe bí eré tó kọ́lé alárinrin bẹ́ẹ̀ lọ́lọ́ máa ṣọ̀rọ̀ ọmọ yìí ọlọ́run ní fipá ẹlẹ́kùn àfipá ẹlẹ́rìn ni wàá gúnlẹ̀ ayọ̀ wàá dẹ̀ ṣe dáadáa jọ ọkọ mi. ẹ wò mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan ọlọ́run á túbọ̀ bá mi dúpẹ́ fún yín pẹ̀lú ògo ọlọ́run irú ẹ̀ṣẹ̀ tí mò ń mọ́wọ́ tí mò ń mẹ́sẹ̀ yìí tó ṣẹlẹ̀ sí mi ọlọ́run ní jẹ́ kí irú ẹ̀ ṣẹlẹ̀ sí yín láéláé bẹ́ẹ̀ ṣe wà ń lọ yìí ẹ bá àánú ọlọ́run pàdé ọlọ́run á ṣọ́ yín lọ ẹ̀bẹ̀ kan ni mo fẹ́ bẹ̀ yín o ẹ bá mi tọ́jú ẹ̀bùn dáadáa ẹ jọ̀ọ́ torí ọlọ́run á tọ́jú ẹ̀yin náà èmi náà tiẹ̀ ní jìnnà sí máa máa pè ní gbogbo gbà ṣe ti gbọ́ ọlọ́run á ṣọ́ yín. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. 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 Nígbà ọjọ́ nígbà ẹ̀rù àtúwọ̀. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Ìfẹ́ a máa fara dáhùn gbogbo. Irú ìfẹ́ wo ló ní sí mi? Irú ìfẹ́ wo? Mátànù, mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Mátànù, mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Mátànù. Mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Mátànù, mátànù, ọba tànù, ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Ọlọ́run ló ṣẹ̀dá gbogbo wa, Ọlọ́run ló ṣẹ̀dá wa. Bó bá pé má fẹ́ni tó pé ṣe yẹ̀yẹ́, bó bá ní má pẹ̀gàn aláìní. Bára rẹ̀ dá ṣáká, má falá rẹ̀ ṣàwádà o. Ṣèkẹ́ ṣìgẹ̀wọ́, má fi wọ́n pẹ̀ranko, ṣètọ́jú wọn, má wò wọ́n bí ìgbẹ́. Torí ọba tó dára bí eléwé náà ló dára bí aláṣọ. Ibì kan náà làgbé yọrí, àyànmọ́ ló máa yàtọ̀. Àyànmọ́ ló máa yàtọ̀. Mátànù, 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 ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Mátànù, 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 ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ̀nà ẹni. Ọ̀rọ̀ ayé bí ọ̀bẹ lórí, ọ̀rọ̀ ayé bí ọ̀bẹ ni o. Ọ̀bẹ lójú tó mú, ó tún ní èyí tí kò mú.
àjùmọ̀bí ọ̀kan tàánú ẹni orírọ́ sí ni níṣẹ́ ni lóore oore tá a ṣe kò gbé bó pẹ́ bóyá a ó kórè rẹ̀ dandan ẹnikẹ́ni tó bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún tiraka sapá láti ràn lọ́wọ́ má ṣe gbéraga ìgbéraga nígbéra ṣánlẹ̀ má ṣe kórìíra rẹ̀ torí Ọlọ́run kò fẹ́ ṣùgbọ́n ohun abádẹ̀ pàtì lajá máa ń gbé máa fojú tẹ́bẹ́lú ọmọlàkejì rẹ̀ má tàánù má tàánù bó bá tàánù ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ́nà ẹni má tàánù má tàánù bó bá tàánù ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ́nà ẹni má tàánù má tàánù bó bá tàánù ewu ni ẹni àtànù lè jẹ́ àtọ́nà ẹni má